ọ̀rọ̀ mímú oṣù kò séyàn kankan tó móṣù sílẹ̀ àwọn bàbá tá a sọ yìí náà wọn ò móṣù sílẹ̀ gúgù ni àwọn náà gúgù tí wọ́n rí pé ibi tó máa jẹ́rìí ẹ bèrè pé ibo ni wọ́n ti rí wọn rí bì kankan kódà ẹgẹ́ kémi náà tún wá mú oṣù lẹ̀ torí nímọ̀ pé wọ́n ti móṣù lẹ̀ sí tọ́rọ̀ yẹn bá wá tálì pẹ̀lú oṣù ojú ọ̀run bóyá tí on the 18 àbí nǹkan kan tí wọ́n sọ yẹn kó wá jẹ́ lótìítọ́ àti lódodo ọjọ́ yẹn lágbàwẹ̀ wọ́n máa wá ní ibi kan lọ̀gá wa ibi kọ́kọ́ ẹ má jẹ́ àmà ṣe mistake jàre ṣe rí 2027 ẹ lọ́kọ́ lẹ̀ o ọmọ àtúnṣe sọ pé February torí pé 2027 nínú Google ó jẹ́ kó a mọ̀ yìí pé February 8 2027 làábẹ̀rẹ̀ oṣù Ramadan làábẹ̀rẹ̀ Ramadan tó ń bọ̀ likewise 2028 ó máa bẹ̀rẹ̀ ní January 28 la máa bẹ̀rẹ̀ Ramadan ní 2028 2027 a máa bẹ̀rẹ̀ ní February 8 ẹ kàn ń dara yín láàmú pẹ̀lú wípé ká máa wá ní kò yẹ kó ṣe bẹ́ẹ̀ tá a bá sọ bẹ́ẹ̀ ẹ̀ ń fún kínní yẹn ní power ni so technology ni wọ́n fi wò ó so ẹ jẹ́ káwa náà wá ṣe sùúrù Sultan of Sokoto tó náà bá jáde tó bá announce lọ́la pé jọ yẹn ni dó alhamdulilayi kò túmọ̀ sí pé ká máa bú ẹnìkan kò túmọ̀ sí pé ká máa wá èlé ẹnìkan náà bọ́lá ń ṣe fẹ́ kó rí nìyẹn ìta fẹ́ mú wọn pọ̀ ní Islam náà gbogbo àwọn tó fẹ́ gbàwẹ̀ gbogbo àwọn tá à ń palẹ̀ mọ́ fún pé kán gbàwẹ̀ náà ẹlòmíì ò tí ì mọ ohun kí inú ẹ̀ kọ́ wọn náà ẹlòmíì inú wọn kò tí ì mọ bọ́ ṣe ń ṣàlùwàlá ẹlòmíì ò mọ bọ́ ṣe ń wẹ̀ gán nọ́mbà ẹ̀ẹ̀kọ́ wọn ẹ̀ ń kọ́ ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ Ramadan lẹ̀ ń pariwo kalẹ̀ lé lórí ohun tó yẹ ká gbọ́ lágbọ̀gbọ́ tínú ká mú nǹkan míì ṣe yóò ṣojú ẹ̀mí wa àmọ́ kì í ṣèyàn kan ló máa sọ fún wa pé ìjọba ẹnìkan gbà Ọlọ́run ni ó sọ fún wa yóò dẹ̀ fi rán olórí adarí aṣíwájú wa ṣe wá gbogbo ọmọ wọ́nàwọ́nà tí wọ́n ń jáde tí wọ́n ń wíwòrò sí àwọn ẹlòmíì yẹn ẹ wò wọ́n pé wọn ò ní làákàyè ọ̀nà wọn tí ò gbọ́n Ọlọ́run bá wa gbọ́n wọn so Ọlọ́run á gbọ́n gbogbo wa Ọlọ́run ní dójú àdúrà tiwa gbogbo wọn bàbá wa iṣẹ́ takuntakun náà ń ṣe àwọn náà ń ṣiṣẹ́ lórí Islam ni àmì ìyẹn kọ́ la níìdì iṣẹ́ tá a fẹ́ kẹ́ ẹ bá wa ṣe lórí ọ̀rọ̀ Islam òun ni pé báwo ni ìṣọ̀kan ṣe máa dé kó dá ẹ̀kan ṣe yẹn náà kò tí ì jẹ́ kí ìṣọ̀kan ó dé tó ẹ jẹ́ ká pa ẹnu pọ̀ sójú kan ká mọ̀ pé ẹyọ kan ni wá ó dá ńgbà tẹ́ bá sọ pé Sultan of Sokoto kì í ṣe olórí wa àgbà ta ni federal government recognize ṣẹ́yìn ni ṣé mi ni ṣáwọn tó ń sọ̀rọ̀ ni wọ́n recognize anybody akọ̀ ń pariwo lórí social media ni now níjọ́ tẹ́ fẹ́ announce yẹn ṣé NTA débẹ̀ ṣé Channel Television débẹ̀ AIT TVC ṣán wá bẹ̀ ọ̀hún lè wá náà nígbà tí ń ṣe iná recognize so àwọn tí wọ́n recognize níjọ́ tó bá máa announce officially wípé NTA máa gbé lẹ́yìn tí NTA bá gbé tán AIT á gbé Channel Television á gbé TVC á gbé ìyẹn lè fi máa mọ̀ pé ẹni tẹ́ ń recognize ní federal level rèé a sì tí ì pé ìkànṣe náà ṣì ní gbogbo wa sókè làwọn ń bára wa fa tí ò yẹ ká fà fún so gbogbo ẹ̀yin tẹ́ kan bá wọn drag ẹ̀ kan dára ẹ̀ láàmú níjàre so Sultan of Sokoto náà ni gbogbo wa á sì máa retí.